You suddenly became a stranger in our bed. You don't touch me. You give unnecessary cold shoulders. My daughter is disabled. So we need to back Konika to Bashita. You can't see one minute tell it to shame. Don't you run away. So I meet Michael, my old schoolmate. Michael, meet my husband. Ẹ tún ti mú iṣẹ́ aṣẹ́wó mọ́. Ayọ̀ bá mi, Mike ni. Àbí kò fẹ́ dá fún Mike. Mo sọ pé nínú ẹbí tí tèmi kò sí abirùn ńbẹ̀. Wọ́n wò náà kojú mi ò lè tàn mí jẹ, ìrètí bá mi lóye. Point of correction, Mrs. Ireti Danners. Ó dẹ̀ wo ṣuṣu dẹ̀ wo dídí o tó lè dá o lè pa. Ó ti gbàgbé ìgbà tí mo ní kọ́ lọ ṣe oyún Àpèkẹ́ nígbà tó lóyún fún mi. Tí bá kí ẹ̀ múlẹ̀ tí mo fún ẹ lóyún tó bá máa bí ń sìn wá tó bá wọ́n rún. Your mom? Yes.